Africa Content TV. Mama ti bala mi sáyé, ó sì ní wọ́n dàgbò wá sáwọn òbí o. Ọlọ́run jẹ́ ká lọ́bí gbọ̀gbọ̀ lọ́láyé, ọ̀sọ́rì. Ìdáyé ọlọ́run tó sáláyé. Àtijọ́ tí màmá ti bọ̀ sọ́sọ́rì, ó sì ní wọ́n dàgbò wá fọ́sáyé. Ọlọ́run jẹ́ kó sílẹ̀ gbọ̀gbọ̀ lọ́láyé. Ọ̀sọ́rì, ọlọ́run pápọ̀ tá lọ́rọ̀ sọ o. Ọlọ́run pápọ̀ tá lọ́rọ̀ sọ o. Ọ̀sọ́rì tọ́tọ́ bọ̀ ní abájọ ẹ̀ àìmọ̀ ní abájọ ló bí wọn, ló bí wọn, ló fọ́ wọn, kò lè yé wọn. Ọ̀tọ́ bọ̀ ní abájọ. Ọ̀sán àìmọ̀ ní abájọ ló bí wọn, ló bí wọn, ló fọ́ wọn, kò lè yé wọn. Ìyá sàmójú kúrò máa tó dùn dẹ̀rẹ̀ yẹn. Èsì lè ṣe ní ìdájà wọn, ó ń fa ìgbà ìyá. Ìbáṣe ìgbésẹ̀ wọn ni wọ́n lára ní ìwọ̀n àti lójú ráyè láti wọ́n sọ̀rọ̀. Ìyá sàmójú kúrò máa tó dùn dẹ̀rẹ̀ yẹn. Èsì lè ṣe ní ìdájà wọn, ó ń fa ìgbà ìyá. Ìbáṣe ìgbésẹ̀ wọn ni wọ́n lára ní ìwọ̀n àti lójú ráyè. Ọ̀sítọ́rì lónìí ọba ti ń bá ìdá pẹ̀lú ọ̀rẹ́. Torí bàbá wọn bá ọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀. Ẹ máa tọ́ sí lára kó lè sọ̀rọ̀ tí ó dá. Ẹ ṣe máa sí láàyè. Ìyá bá sí ìṣèlá.
lọ ikú máa bá Alábí ọ̀sáré lọ́wọ́ kí owó ẹnìkan mọ̀ pé pẹ́pẹ́pẹ́pẹ́ ọ̀sáré pẹ́pẹ́pẹ́ ikú máa bá ẹ̀mọ́ tó sáré lọ́wọ́. Ọ̀gá ní kí n kọrin pé ìgbàlá lórí èwo lórí. Ìgbàlá lórí èwo ní ìgbàlá sí. Ìgbàlá lọ́sì. Ṣẹlẹ́rì. Ṣẹlẹ́rì 10,000 tẹ́ kó dání. Ọmọ tààlà wẹ̀ lọ́wọ́. Ọ̀gá tí ń sìn nínú Yéṣu wù láti bí 30 years. Àwọn tó máa ń kọrin sí mi lẹ́nu wa èso ẹgbẹ́ múlátẹ́yìn o. Ẹgbẹ́ múlátẹ́yìn o. Ẹ̀bùnkè sábẹ́ ni wa máa fi ní ìsìlẹ̀ fún àjẹ ọba tó lọ́gbọ́. Ọba alágbára tó ń pàpàrà pápá lọ́wọ́ àwọn kan tó ń pàpàrà dáhùn ẹ̀yà. Òkè ẹ̀rí mọ́. Ọba kìíní aṣọ́wọ́ ní pẹ̀sẹ̀. Àyíní kìíní kọ́lá ní ìbọ̀wọ̀ ẹ̀dá. Ẹlẹ́fẹ̀ ẹ̀bá lọ́wọ́ ìlàsíkúrà. Lọ́nà ìyá ní pẹ̀lú àgbà nígbà. Ọ̀sẹ̀ ṣọ́lásìkò pẹ̀lú kádàrá. Lọ́lọ́mbà àpapọ̀ ní o. Ẹni lọ́lọ́mbà pẹ̀lú àsìkò tó bá kọ́ nígbà rẹ̀. Wọ́n láì sàlàyé ọ̀pá àdáwárí bẹ́ẹ̀. Wọ́n á mú kó ṣe bá. Wọ́n kọ́ lè wá ń ṣe wá sí mú. Ṣùgbọ́n tó lọ́wọ́ bá bẹ lẹ́yìn sáré. Àyẹ̀sọ ọ̀nà ẹ̀dá. Akọ̀dé ènìyàn ló ń bọ̀ sí wọn. Inú ènìyàn. Ẹni tó bá wọ̀ sí bàbá lè bá nílé ṣubú. Wọ́n lè dúdú sí wọn rò lẹ́ni bá. Wọ́n lọ́lọ́kọ̀ọ́ ní ẹ̀ bàbá láwọn ẹ̀lú.